Mo kí wa o. Ẹ kálẹ́. A kú iṣẹ́ ènìyàn. A dẹ̀ kú gbogbo kòrónà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Bá ṣe máa ń sọ ní gbogbo pé Ọlọ́run ò ní jẹ́ kí kòrónà kó mú wa lórúkọ Jésù. I really appreciate you for joining us. Àwa tí Ọlọ́run fún ní làákàyè. Well, kí má ṣe kára mi mọ́ yín sìn pé àwa. Ẹ jẹ́ n sọ pé àwọn tí Ọlọ́run fún ní làákàyè. Tí wọ́n dẹ̀ mọ kọ́rọ̀ tẹ́ tó ṣẹlẹ̀ rárá tọ́. Ọlọ́run fún wọn ní oore ọ̀fẹ́ àti mọ ibi tí ọ̀rọ̀ yẹn máa parí sí. Àti àwọn tí wọ́n jẹ́ abiyamọ, tí wọ́n jẹ́ bàbá, tí wọ́n dẹ̀ jẹ́ ìyá tó dáa, tí wọ́n jẹ́ ọkọ, tí wọ́n dẹ̀ jẹ́ ìyàwó tó dáa, àti àwọn tí wọ́n ti bí ọmọ tó ti dàgbà náà, àwọn tí wọ́n jẹ́ single parent, tí ó yẹ pé ọkọ nìkan ló ń tọ́jú àwọn ọmọ, àbí ìyàwó nìkan ló ń tọ́jú àwọn ọmọ. Àwọn tí mo dárúkọ yìí àtàwọn tó ń tẹ̀ ṣe ń wojú tí wọ́n tiẹ̀ tí lọ́kọ rárá tí wọ́n ti níyàwó, àwọn ni mo fẹ́ bá ní gbólóhùn lálẹ́ òní yìí. Mo dẹ̀ mọ̀ pé méjì mẹ́ta tá a máa sọ ń bì, èmi arọ́gbọ́n kan kọ́ ń bẹ̀, ẹ̀yin náà dẹ̀ rọ́gbọ́n kan kọ́ ń bẹ̀. Ọlọ́run ò jẹ́ ká fi ọ̀rọ̀ ara wa gbogbo ara máa ń gbàdúrà náà anyway pé look, Ọlọ́run jẹ́ kíyàn fi ọ̀rọ̀ ara tiẹ̀ kó fi ṣe àríkọ́gbọ́n. Ṣé ẹ rí, tí èèyàn bá ti ń fi ọ̀rọ̀ ara tiẹ̀ fi ṣe àríkọ́gbọ́n, ẹni yẹn ti ní serious problem. Ó ti ní serious problem. Tó bá ti rí wípé ìwọ náà ohun tó ṣẹlẹ̀ sí ẹ ní last week, ohun tó ṣẹlẹ̀ sí ẹ ní the other day, ṣé o rí pé ọ̀rọ̀ ẹ tó àmójútó ni? Ẹni yẹn ti níṣòro nìyẹn. Torí ọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn máa fi ń ṣe àríkọ́gbọ́n. Nírọ̀lẹ́ yìí, nìkan bí ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn, bàbá Gadaffi tó gbogbo èèyàn mọ̀ sí alàgbà ní Oyèwọ̀, bàbá, the man that I respect so much, àgbàlagbà ni wọ́n, mo dẹ̀ nífẹ̀ẹ́ wọn gidi gan ni. Wọ́n ṣe show. Obviously, wọ́n ní ká pè wọlé. Tí èèyàn bá pè wọlé sírú show bẹ́ẹ̀ yẹn, àwọn ní ká bá wọn dá sí. Ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ ń sọ ń pa ẹ̀ kò ní ohunkóhun ṣe, lórí ọ̀rọ̀ Facebook fracas at all, rárá àti rárá. Okay? Kò ní ohunkóhun ṣe pẹ̀lú ọ̀rọ̀ Facebook fracas rárá. Ọ̀rọ̀ nípa ọkọ àti ìyàwó ni tó ti ṣẹlẹ̀ ní ọdún tó pẹ́ sẹ́yìn, tó dẹ̀ jẹ́ pé ó dẹ̀ ń ṣẹlẹ̀ up to now. Ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ni tó jẹ́ wípé ó ti ń ṣẹlẹ̀. Ẹgbọ́n mo sọ lẹ́ẹ̀kan yẹn, ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ that has happened and is still happening now. Ọ̀rọ̀ tó tuntun tó ń ṣẹlẹ̀ that is happening and that is going to be happening náà ni. Torí wípé ìwọ tó bá ṣì wà nínú relationship, ó yìí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Ìwọ tó bá sí ń bẹ̀ mọ́ tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀, ó ti ṣẹlẹ̀ nìyẹn. Ó ti yẹ yín sìn ẹ́ pé méjì ní bẹ́ẹ̀ ń sìn yìí. Now, eléyìí tá à ń dá sí lálẹ́ yìí, ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tó wá já sí wípé ọkọ lọ lọ́tọ̀, ìyàwó lọ lọ́tọ̀. Okay? Ṣùgbọ́n kí wọ́n tó lọ lọ́tọ̀ yẹn, wọ́n rí ara wọn, àwọn ọmọ ò tí ì wò rárá. Okay? Wọ́n rí ara wọn, wọ́n fẹ́ ara wọn ní ṣùlọ́kà, wọ́dọ̀ àwọn tó ti fẹ́ra wọn. Láàrin oṣù díẹ̀, ọdún díẹ̀, Ọlọ́run fẹ́ ọmọ sí wọn láàrin. Ìyàwó yẹn ṣì dá o, kò sí tó ṣe ìyàwó yẹn o. Everything was going on. Normal thing náà ni ó ti yé yín tó ń lọ láàrin ọkọ àti ìyàwó nínú ilé, torí kò sí létí wàhálà tó ń ṣẹlẹ̀. Ẹ gbà bẹ́ẹ̀. There's no perfect marriage anywhere. Okay, wọ́n bí kínní. Okay, ìyàwó ti kọ́ ọmọ wá tẹ́lẹ̀, ìyàwó ti bímọ síbì kan tẹ́lẹ̀,
bàbá gbọ́ ọmọ yẹn náà wọ́n tọ́jú àwọn ọmọ yẹn wọ́n tún bí kejì náà lé and then whatever happened between them ṣe pé àwọn ọmọ yẹn ṣe pé they are zero wọn mọ nǹkan kan tó ṣẹlẹ̀ rárá ṣe pé àwọn ọmọ yẹn wọn ní fault kankan at all ṣe rí di ọ̀la yìí gbogbo ohun tó ṣẹlẹ̀ láàrin bàbá Gadaffi àti ìyàwó ẹ̀ kò ní ohunkóhun ṣe pẹ̀lú Anna àti Wálé àbí Tina or anybody or any one of them at all torí wípé bàbá rí ìyá rí bàbá ni wọ́n fẹ́ra wọn ni wọ́n wá pe àwọn ọmọ yẹn wá sílé ayé wọn on their own. It's got nothing to do with them. Ká gbé yẹn sẹ́gbẹ́ kan mẹ́ a pè sórí show yẹn just to give general advice ni wọ́n yí advice yẹn bàbá bínú ṣé ẹni tó máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwa dúdú àwa Nàìjà tí a kì tá fi máa ń sọnù ní ọ̀pọ̀lọpọ̀ gbà ni wípé òótọ́ ọ̀rọ̀ a kì í lè gbọ́ a kì í fẹ́ gbọ́ ó máa ń korò létí wa ọ̀rọ̀ tó máa ṣe wá láǹfààní ni o tó dẹ̀ máa jẹ́ ká yé wa kó ní ìtumọ̀ kó ní lọ síwájú a kì í fẹ́ gbọ́ ṣùgbọ́n eléyìí tí in tá ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn in tó máa justify in tá ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn òun la máa ń fẹ́ gbọ́. Don't get me wrong. Tókunbọ̀ Esabod kò ní ìwà rárá ẹ jẹ́ àgbà pé kò ní wà. Ó tí mo sọ bẹ́ẹ̀ ni wípé kí la fẹ́ kọ́ nínú tó ṣẹlẹ̀ nínú àárín ọkọ àti ìyàwó yẹn. Bàbá gangan fúnra rẹ̀ kí ló kọ́? Ìyá gan fúnra rẹ̀ kí ló kọ́ ńbẹ̀? Àwa tá ń gbọ́ all the time. A ti ń gbọ́dọ̀ wọ́n sìn báyìí. Ó ti fẹ́ pọ́dún márùn-ún báyìí. Gadaffi o èlò náà ti jáde Tókunbọ̀ o ìbáka o kò dẹ̀ kò ń ṣe àjèjì síra mọ́. Ṣùgbọ́n kí lèmi fẹ́ kọ́nú ẹ̀? Kí lẹ̀yin fẹ́ kọ́nú ẹ̀? Bàbá gan fúnra rẹ̀ ń sìn tó dá wà ń sìn kí ló fẹ́ kọ́nú ẹ̀? Àwọn àṣọwó ló ti ṣẹlẹ̀ nígbà tí ọ̀rọ̀ wọn ti ń lọ látìgbà yẹn ẹ rántí o pé ẹnìkan náà méjèèjì láṣìírí bá àti ẹ̀rá wọn tó ti ń ṣẹlẹ̀ sẹ́yìn rárá àtọ́ ṣùgbọ́n a rí ẹyọ kan báyìí pé eléyìí ṣẹlẹ̀ lójú mi eléyìí mo rí mo mọ̀ bẹ̀rẹ̀ mo dẹ̀ mọ̀ òpin ẹ̀ you and I a lè sọ ẹyọ kan yẹn and I will tell you that ẹyọ kan gbà tó bá tásìkò. Now bàbá jáde bàbá ń ṣe show lóríṣiríṣi tẹ́ bá wo àtẹ̀yìn wá bàbá Gadaffi ti ṣe show tó pọ̀ rẹpẹtẹ gidi gan ni mo rá àwọn kan tán lọ comment síbẹ̀ o nígbà tó mo pè wọlé tán tí bàbá já fóònù tán ṣe gbọ́ ẹ̀ tí àwọn ojú tí mo àwọn profile tí mo tiẹ̀ mọ̀ dáadáa ni wọ́n Soji yẹn idiot ni is a stupid kinní kan igbá kan wo kan but ẹ rántí o pé ọ̀pọ̀lọpọ̀ wọn yẹn náà ni wọ́n ti bú bàbá Gadaffi yẹn rí àwọn tí wọ́n ń pè wọlé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n ti sọ̀rọ̀ burúkú sí màá yẹn rí ní àwọn ìgbà kan sẹ́yìn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn torí pé wọ́n fẹ́ jà wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹbí yẹn wọ́n fẹ́ sọ di Facebook fraka wọ́n tẹ̀ ti sọ di ni wọ́n fẹ́ mú àtàmọ̀ láti fọwọ́ bo òótọ́ mọ́lẹ̀ àti bo irọ́ mọ́lẹ̀ wọ́n á máa ṣe dáadáa. Bàbá Gadaffi ẹ jẹ́ n sọ fún yín lálẹ́ sà àgbàlagbà níyìn o mo dẹ̀ like yín gidi gan ṣùgbọ́n I will tell you tonight sà bàbá you are a failure. Ọlọ́run bàbá mo sọ pẹ̀lú gbogbo ẹnu mi pátápátá ni ẹ sà mi ò tiẹ̀ ṣẹ́ ẹnu mi kù rárá àtọ́. Bàbá ńlá the greatest of the greatest failure mi ò tí rí mi o ṣùgbọ́n ní alẹ́ yìí as I'm talking to you now ní dédé aago mẹ́wàá gẹ́rẹ́gẹ́ ìsà bàbá Gadaffi failure ní ìsà o when it comes to parents failure gidi ní bàbá bẹ́ẹ̀ ni Tókunbọ̀ Abọ́dẹ̀rìn fúnra ẹ̀ náà Esther tó jẹ́ ìyàwó yín ẹ̀sà mọ́mọ́ failure ní yín mà ẹ fail ó ti pọ̀ jù ẹ ti fail jù
bàbá láwọn ń fa ọmọ lówó oúnjẹ, àwọn ń look after àwọn ọmọ. Ó ga o. Lọ́dún wo sọ́dún wo nìyẹn? Ẹ jọ̀ọ́, ọdún tí bàbá fi àwọn ọmọ yẹn sílẹ̀ bá ń yọ kúrò nínú èjì wọn sìn. Gbogbo táwọn ọmọ yẹn bá delay nìyí, bàbá, you will carry that blame for the rest of your life, bàbá. Any ìwà tán bá wù, tán bá bẹ̀rẹ̀ sí ní wù, or tán ti ń wù, bàbá, ẹ̀yin ni máa blame sir. Torí ẹ̀yin lẹ ṣe show, ẹni kan bá yín dá sí. Anybody to throw a floor, anybody can do show on it. Tó bá jẹ́ pọ́rọ̀ tẹ́ gbé wá sórí Facebook ń sìn tó jẹ́ private, in fact ọ̀rọ̀ yóò tẹ́ ń ṣe private matter mọ́ ń sìn. Ọ̀rọ̀ yín kò kí ń ṣe private matter mọ́ rárá àtọ́. Torí pé kí ni ẹ ti gbé sórí Facebook tipẹ́tipẹ́, ẹ̀yin ti jáde, ẹ ti sọ pé báyìí ni, ìyá náà ti jáde, àwọn náà sọ pé báyìí ni. Ṣùgbọ́n àwa tá à ń gbọ́ yín everyday yín sìn, ẹ ti gbélé wa lọ́wọ́ pé òkè o, ẹ dá wa lẹ́jọ́, bọ̀ àwa ń dá yín lẹ́jọ́ mi báyìí tí wọ́n ń sìn yìí. Ọ̀rọ̀ èmi ò mọ ẹlòmíì lè bọ́sítà kó sọ tiẹ̀ náà o. Ṣùgbọ́n èmi ń sọ lórí ọ̀dọ̀ mi báyìí sẹ́ pé bàbá failure ní yín sà, ẹ̀ ń ṣe òbí tó dáa rárá àti rárá. Gbogbo àwọn tán ń pè wọlé yẹn tán kàn ń sọ shit lórí Facebook yẹn, ọ̀pọ̀lọpọ̀ wọn lọ wáyé wọn wò bàbá. Èmi sọ lórí show yín bẹ̀, mo ní ohun tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń gbé mọ́ra nulẹ̀ wọn bàbá, ojú ti yín lọ o. Bẹ́ẹ̀ ni ìwà tẹ́ rò pé ìyàwó yẹn wù sí yín, mo sọ fún yín pé mi ò gba Tòkunbọ̀ rárá, mi ò tiẹ̀ kó jẹ àtọ́. In fact olórí burúkú èèyàn Tòkunbọ̀ Abọ́dẹrìn, ẹni àìjírí ẹni àìjíkò ni bàbá o. Ìwà tí Tòkunbọ̀ wù sí yín, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pè wọlé tó ń bu yẹn àbí tó ń sọ pé gbá tó ń sọ pé bàbá you are well, you are doing well, kíni kan bá kàwé kan yẹn, go and check every single one of them. Èmi inú wọn kò gbélé ọkọ fún ìṣẹ́jú márùn-ún rí inú wọn. Èmi inú wọn kò mọ bí táwọn ọmọ ẹ̀ wà nú wọn. Èmi inú wọn ẹ̀sà kì í gbọ́ràn sọ́kọ lẹ́nu. Àwọn ẹni máa ń fún yín advice. Lẹ́yìn náà wọ́n sọ pé well done my sister, God bless you sir. Èmi àpè wọlé á ló fẹ́ gbàdúrà fún yín. Ṣàdúrà tí wọ́n ti gbà náà. Ẹ̀sà ṣàdúrà tí wọ́n ti gbà náà. Bàbá ṣe wo wà látẹ̀wà náà lé nísìnyí bàbá. Ẹ̀yin gangan ni author and the finisher of your own problem sir. You put yourself in this problem yourself from day one. Ẹ jẹ́ àtúnṣe ká dá sílẹ̀ again. Lákọ̀ọ́kọ́, any court case, kó tẹ̀ lórí pé court case bẹ̀rẹ̀ àtọ́ bàbá. Ṣé bá rántí àwọn tó ń lẹ́wà lórí Facebook yìí wọ́n máa rántí dáadáa. Nígbà tí aláṣọ àdúrà tó bẹ̀rẹ̀ sí ní gbé ẹnu sí ọ̀rọ̀ Tòkunbọ̀ Abọ́dẹrìn, orí ìkànnì la wà. Ọ̀rẹ́ mi ni o, ìgbà kan wo kan ni o, mo sì lè play àwọn nǹkan táláṣọ àdúrà sọ nípa yín lórí show Tòkunbọ̀ sẹ́yìn wà tẹ́lẹ̀ rí kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní bá yín sùn ní lẹ́sà o. Kò sí tí ò fi yín wé tán sà. Ẹ dẹ̀ mọ gbogbo ẹ̀ dáadáa. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ àmọ́ bẹ́ẹ̀ ṣe pa. Arípẹ́ tí ń bára yín sùn. Orí ìkànnì náà ni o. Bàbá ẹ̀rẹ̀ kì í ṣe failure sà. Lórí Facebook yìí náà ni. Ẹ dẹ̀ mọ̀ pé ẹni tí bá lágbájá ṣe rí, ó ti bá ṣe rí, ọ̀rẹ́ ni wọ́n. Ẹ mọ́bìnrin yẹn mú sábẹ́ ẹ̀ ń bá sùn. Ọ̀bọ̀yọ̀ ló ń bá yín sùn bẹ́ẹ̀ lẹ́ ń bára sùn. Ẹ ṣáà ń ṣe love in Tokyo. Ọdún kan ní oṣù tó kọjá yìí. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ẹ ti fẹ́ra yín o. Ẹ ti mọ ẹ láti ibì kan rí igbá kan wo kan o. Ẹ wá ń ṣe dáadáa bàbá. Lórí Facebook yìí náà ni. Kó tó di pé arábìnrin yẹn kúrò lọ́dọ̀ Tòkunbọ̀, kó tó di pé òun àtòkunbọ̀ bẹ́ẹ̀ sì ní bára wọn jà. Òun yìí ló lọ sọ fún Tòkunbọ̀ bí kó lọ gba restraint order against you sir. Tẹ́ ẹ bá mọ̀, I'm telling you now. Kó bọ́ síta kó wá sọ, kí aláṣọ àdúrà wá jáde kó wá sọ fún mi bóun sọ bẹ́ẹ̀ àbóun ò ṣe bẹ́ẹ̀. Wọ́n gba restraint order yẹn sir. That is the genesis of your court case. Ẹ tún bẹ̀rẹ̀ court case yẹn, wọ́n gbé yín lọ court bàbá, ìyẹn ò tó. Ó tún wá bẹ̀rẹ̀ sí ní sọ fún yín wípé ọ̀rọ̀ tí ò kàn yín tí ò kàn òun àtọ́. Ọ̀rọ̀ kéèsì Princess àti Tòkunbọ̀. Ó wá láti London, ó wá gbé yín. Ó dẹ̀ mọ̀ pé wọ́n ti fún yín ní restraint order sà. Pé ẹ gbọ́dọ̀ débi tó yẹ arábìnrin yẹn wà. Ó tún fà yín lọ sí kóòtù ńbẹ̀. Ẹ sà, wọ́n tún fi kún ẹjọ́ yín.
kéèsì di méjì lọ́rùn yín àbísà ẹ̀ẹ́dẹ̀ ń ṣe failure sa o àwọn ọmọ tẹ́ ń claim pé àwọn ọmọ yẹn wọ́n sì gbá wọn ṣàwòsà ẹjọ́ tó lọ́hùn ẹ lẹ́ fún wọn lówó oúnjẹ ẹ try sa ẹ really try gidi gan owó oúnjẹ nìkan kọ́ náà fi ṣàbọ̀ ọmọ bàbá sísà owó oúnjẹ nìkan kọ́ ni wọ́n fi ń ṣe bàbá ọmọ please owó oúnjẹ nìkan kọ́ bàbá you are not there láti ṣe bí òbí fáwọn ọmọ yẹn torí àìnísùúrù yín àti àìnísùúrù ìyàwó tẹ́lẹ̀ fẹ́ sílé ńgbà yẹn náà òun ló jẹ́ kó gbẹ̀ kó débi tó dé yẹn kóòtù di méjì lọ́rùn yín sìn aláṣọ àdúrà bọ́sítà ó lóun àti yín fẹ́ra alẹ́ yìí mo tẹ̀rọ pé máa rí lórí Facebook ọ̀dọ́ yín ni mi ò tiẹ̀ rí mbẹ̀ ẹ̀ tí ẹ̀ dárúkọ ẹ̀ mọ́ bàbá ó yẹ kí yẹn gan lásán gan yẹ kó lé yín wọlé lọ́tọ̀ on his own tí bí n pé yẹn lásán ó yẹ kó lé yín wọlé pátápátá kẹ́ má tiẹ̀ wá sórí Facebook mọ́ àtọ̀ torí tó tìyàn lójú tó yẹn mo sì ń wá mi ò tí ì lórí Facebook yìí lẹ́yìn gbogbo drama tẹ́ ti jọ pàfọ́ọ̀mù ẹ wá London ẹ lọ gbá àwọ̀ ẹ lọ àwo ẹ ṣe gbogbo àṣàṣò náà lọ ẹ kíìsì ẹ ṣe gbogbo ẹ òun dà lé nísìn a dẹ̀ sọ fún yín ní last year yẹn a ní kíní yóò lè last wọ́n dẹ̀ àwọn tó tún jágbà tó tún jẹ́ èèyàn Ọlọ́run kan sọ fún yín pé tẹ́ ẹ bá mọ̀ pé ẹ ní fẹ́ra yín ẹ mọ́ bẹ̀rẹ̀ tẹ́ ẹ ní lè parí ẹ o abẹ́tí gbàgbé ni a lè bá yín gbéṣọ jáde kan bá yín play ẹ o pé tẹ́ ẹ bá mọ̀ pé tẹ́ ẹ bẹ̀rẹ̀ ẹ ní lè parí ẹ mọ́ bẹ̀rẹ̀ ẹ o tó ráwọn tán ti rí bí ọ̀la ṣe máa rí nìyẹn òun dà lé nísìn yẹn mọ̀ sí mọ́sìn yìí mo wo oríṣiríṣi lálẹ́ yìí mi ò tiẹ̀ rẹ́ tó jẹ́ aláṣọ àdúrà ń bẹ́ àtọ́ ẹ ti ẹ̀ dárúkọ ẹ̀ pé àdíyá mi àbí kinní kan ní mi ó ti sóò náà nìyẹn ẹnìkan wá pèsè oríṣiríṣi ilẹ̀ kan yẹn tó dùn mọ́ mi nínú gidi gan ó ní onírọ̀kọ onírúyàwó bíi Tòkunbọ̀ Ọlọ́run wá fún mi Ọlọ́run ló fún mi yàgò Tòkunbọ̀ no Ọlọ́run ti fún mi yàwó tèmi already mo dẹ̀ ń yan bẹ́ẹ̀ ni ìtọ́lọ́run fẹ́ yàn tó fẹ́ yàn sí mi lágbádá ó ti yàn sí mi lágbádá already and I'm dealing with it big time kò sọ́kùnrin tọ́lọ́hun èèyàn kan ságbádá ẹ̀ ó wá kù sọ́wọ́ ẹ̀ bó ṣe fẹ́ yan bó ṣe fẹ́ handle ẹ̀ gbogbo obìnrin kọ́ ni wèrè náà in fact mo sọ pé gbogbo obìnrin wèrè ṣùgbọ́n wọ ọkùnrin ìwọ náà ò gbọ́dọ̀ já síwín àwọn èèyàn ní bàbá Gadaffi tutù gidi gan ni bẹ́ẹ̀ ni ẹ tutù in fact ẹ̀yin lẹ tutù láyé àtọ̀run bàbá ẹ̀yin lẹ tutù jù ẹ̀yin lẹ tutù ẹ mọ̀ pé ẹ mọ̀ kankan tí wọ́n ń pè ní àtúbọ̀tán ni sà àtúbọ̀tán ẹ mọ̀ òun ló ń tẹ̀lé nísìnyí bàbá àtúbọ̀tán ló ń tẹ̀lé nísìnyí ẹ jọ̀ọ́ bá máa block àwọn èèyàn please ẹ jọ̀ọ́ bá máa block àwọn wèrè tó máa ti ń wọlé ilé kan tó ń jẹ́ Ìyábọ̀ Bello Sàmí ẹ bá ń block ẹ please I don't want any lẹ́ẹ̀fẹ̀ wo ẹ má wá wo mi now you don't need to come and watch me ẹ kàn rí i pé wèrè ló ń ṣe kí ló ti yé yín you don't need to come here and watch me and talk about and comment here ẹ ní dẹ you don't need to come here and comment no seriously you don't need to come here and comment gbogbo yín mò ń rí are you with me are you with me are you with me mo ṣe ń wo comment yín sí báyìí I'm blocking you guys. mo block bẹ́ẹ̀ tó yẹ kó máa block àmọ́ tó ń ṣe admin ò sí mi báyìí ni admin ò sí mi báyìí ni ẹ bá mi block wọn now ẹ bá ń block please ẹ bá anybody ẹ bá tó bá ṣe kíni ẹ bá mi block wọn off they don't need to come here and watch us ó ti yé yín ẹ jẹ́ kán lọ ṣiṣẹ́ òtún wọn náà kán lọ update ẹ jẹ́ kí wọ́n lọ update ó ti yé yín ẹ má fẹ́ update kó lọ update okay ẹ jẹ́ kí wọ́n lọ update ẹ má fẹ́ mo ti block everybody nísìn in fact kó anybody má tẹ comment gan ó máa pay mi okay ó máa pay mi Ọlọ́run ó máa pay mi mo ti ń block wọn fúnra mi nísìn báyìí torí àwọn tán lọ́dọ̀ máa block wọn block treating this case on the 80 way for you are not mama block you off me you don't need to come here and talk here I can cross my now be mo ṣe ń bá lọ are you with me
wọ́n wá ní ẹni ẹ̀dá àwọn ọmọ sí Nàìjíríà pé lọ́mọ tó máa sin tó máa ṣe gbá kan tó máa ṣàwó kan ìlú òyìnbó lẹ wà bàbá ìlú òyìnbó lẹ wà ẹ wo èjì tẹ wà ganan ẹ wo èjì tẹ wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà that man is a very lovely man he's very handsome ó bàbá lè handsome lóòótọ́ ṣùgbọ́n tí bàbá bá nìkan tó fi ṣọkùnrin ńkọ́ ṣé handsome nìkan náà fi ń tọ́jú ọmọ ni náà fi tọ́jú ìyàwó ni ẹ̀yin tẹ́ pé wọlé yẹn ẹ fẹ́ bàbá Gadaffi tẹ́ ẹ bá lè stand wọn for 6 months máa fún yín ní in fact tẹ́ bá béèrè anything I will give it to you bẹ́ẹ̀ ni mo sọ fún yín lálẹ́ yìí tẹ́ ẹ bá lè stand wọn I will give you anything you want ní ti ìwà ni o ní ti ìṣe ni o àti pé èèyàn ń ṣe orí ọkọ àbí èèyàn ń ṣe orí ìyàwó nínú ilé èèyàn ń ṣe ojúṣe nínú ilé as a man pé ojúṣe délẹ̀ mo fẹ́ ṣe ẹ má kàn báyé máa yìí jẹ́ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ yín bọ́dùgbà tí máa bá lọ sẹ́wọ̀n kẹ́ tó dẹ̀yìn lẹ́yìn ẹ kàn máa sọ pé Tòkunbọ̀ ló ń ṣe ni bọ̀ tọwọ́ tó wà ń sìn báyìí Tòkunbọ̀ kọ́ ló ṣe bàbá yẹn ń sìn yìí ẹ̀yin tẹ̀ ń tì wọ́n yìí gangan ẹ̀yin lè ń ṣe máa yẹn ń sìn Tòkunbọ̀ kọ́ ó lè ní tiẹ̀ lọ́wọ́ fúnra ẹ̀ must he come out and do show is it a must for him to do a show we are talking about your own blood children ọmọ tó bí ni kì í ṣe pé nìkan kan ló bẹ́ẹ̀ fokú tí ẹ bí ọmọ ẹni bàbá my phone please ọmọ ẹni bàbá no matter what okay no matter what a ti gbọ́ lórí bíbá náà ti sọ pé ẹ̀kọ́ wọn ẹlẹ́kọ̀ọ́ àwọn yẹn ẹ̀kọ́ wọn ẹ̀fẹ́ nìkan bá wọn ṣe papọ̀ mọ́ àwọn ọmọ ẹlẹ́wọ̀n pé ẹ̀yẹ tó máa bá yín lọ́la ń sìn máa bá wọn ṣe papọ̀ kíní kan are you with me bí n pé gan gbé àgbétì ní ìtọ́ ẹ̀kẹ́ bàbá yẹn sọ ẹ̀ bá wọn sọ ẹ̀ kàn ń tàn wọ́n ní ẹ̀ bá wọn sọ ìwọ tó bá ti lè máa bọ́ ọkùnrin then go ẹ lọ bá wọn sọ̀rọ̀ then you can be of the same caliber ìwọ tó bá lè máa bọ́ ọkùnrin tó yẹ pé ó ló ń bọ́ ọkọ inú ilé full time ọkọ ẹ̀ oníṣẹ́ kankan tó ń ṣe kò ní nǹkan tó ń contribute lẹ́yìn pé kó fẹ́ bá ọmọ wí nìkan ni ó lè bá ọmọ wí náà ọmọ olùfẹ́ bá wí sọmọ tó fún lówó school ọmọ tó fẹ́ rán ọmọ lọ sí school how ẹ wá lọ ẹ̀yin ọmọ àwọn ọmọ ẹ̀wọ̀n lọ sí school wọ́n máa lọ náà wọ́n máa lọ bàtà pé òbí méjì ẹ̀ serious ẹ̀ méjèèjì failure nìyí àwọn ọmọ lọ school náà they cannot go to school ẹ má blame Tòkunbọ̀ nìkan ní ẹ̀ òyìnbó bá ló lè ṣe obìnrin ní náà mi ò gbà tiẹ̀ I'm telling you now but let me tell you this ẹ̀yin tẹ̀ ń dá sọ̀rọ̀ ìwọ̀nba lóbìnrin lè ṣe lórí àwọn ọmọ ẹ gbà bẹ́ẹ̀ ọmọ kan ṣòro tó ń lu ìtọ́kẹ́sọ̀ ọmọ méjì ọmọ mẹ́ta ẹ máa yin wọn mi ní ẹ mẹ́yìn Tòkunbọ̀ o mo ní ẹ máa yin àwọn obìnrin tí wọ́n ń tọ́jú ọmọ ni mò ń sọ pa ẹ̀ because we have many of them like that in this United Kingdom here ìyá ò dá ni ìyá ẹ̀ ló fà á kìnnì kan ló fà á hello tẹ́lẹ̀ kan bá ti ń ṣe bí ewúrẹ́ ṣé ẹnìkejì òrùbọ̀ lọ ṣe bí àgùntàn ni gbogbo wọn kọ́ ni ìjà parí gbogbo wọn kọ́ ni wọ̀nà ló tún ṣe enough of this nonsense man seriously enough of this nonsense enough of this nonsense ẹ má kàn máa pọ́n jẹ̀bẹ̀ lákìsà ẹ máa ní bàbá Gadaffi o kíní kan o mo tún lọ́pọ̀lọpọ̀ tiẹ̀ tí wọ́n tún bùkọ́ sẹ́nu sọ̀rọ̀ ní ẹ̀fẹ́ níbi tó tún gbà yín tì nìyẹn o tó lè jẹ́ kóhun jáde káwọn èèyàn gbóhun yín pẹ̀yìn lẹ̀ ń sọ̀rọ̀ that means ẹ̀yin gangan fúnra yín ni problem táwọn people yìí ní because lè sọ òótọ́ ọ̀rọ̀ lè sọ fún bàbá yẹn pé you are not meant to be doing show àsìkò kọ́ nìyẹn ṣe show wọ́n bá ní pẹ̀yìn rẹ̀ ràn kan lọ lu ọmọ ṣé evidence wà ní ṣé bí ìlú ọlọ́pàá la wà ìlú òfin la wà bẹ́ẹ̀ mo kàn bá ní pé mo wá fọ́lé òun sì máa yìí must I come out and debunk it ẹ jẹ́ kó gbé mi lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá náà ọlọ́pàá dẹ̀ ṣe investigation ẹ̀ wọ́n bá mi lé hello where were you on so date inú ilé mo wà evidence da camera wà everywhere case tàbí ó tàn why we Nigerians are like this ọ̀rọ̀ tí ó tó nǹkan ẹ̀ kàn wá sọ́ di bàbàrà wá sọ́ di bàbàrà máa ṣe dáadáa máa comment orí búkú àkiri àdúgbò ṣe ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ yín ń bọjọ́ láyín jẹ́ tẹ́ntó àwọn tí wọ́n sásọ tí wọ́n síta àwọn là ń rí ń sìn ìtọ́pọ̀lọpọ̀ yín tó máa gbẹ̀yìn ó máa terrible bẹ́ẹ̀ ni ohun tó máa gbẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ó máa terrible look at yourself now ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ sí yìí wà á mọ̀ tí wọ́n gan tọ́ fún ara ẹ are you a failure yourself or you are a good parent
ní ìwọ tó wà nílé ọkọ àbí tó sì nílé ọkọ àbí tó. Are you with me? Ṣé ẹ wò pé ṣé báwo ni ẹ̀yin mi fi ṣe bẹ́ẹ̀ rí ẹ̀yin tẹ́ pé yẹn you don't call me, I don't do calling show please. Ẹ má ṣe tán ẹ lọ update. You can come out and do show for me, I don't care. Anybody tó bá jáde gbogbo yín lè lésì pátápátá màá fún yín lésì one by one. Anybody tó bá jáde dé orí aláṣọ àdúrà fún ara ẹ̀. And I'm not doing this because of aláṣọ àdúrà rárá tó ló ń kọ́ fún ara ẹ̀ olórí burúkú èèyàn kan nìyẹn láyé ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni aláyé bàjẹ́ kan nìyẹn láyé ọ̀tọ̀ fún ara ẹ̀. Because you are you with me? You play on the vulnerability of that man. Torí kò fẹ́ dóko. Torí kò fẹ́ spice èèyàn. Wá sọ ẹni yẹ̀yẹ́ káàkiri àdúgbò. Eléyìí bá ẹ̀sùn yẹn bá ẹ̀sùn àgbàlagbà for that matter. Ṣé o ká ayé ti bàjẹ́? No, seriously, ayé ti bàjẹ́. Kọ́lọ́mọ́ máa ṣe fún yín jẹ, let me tell you now. Not everybody tó wà ń bí àbí tó máa gbọ́ lẹ́yìn eléyìí lọ́mọ́ máa ṣe fún jẹ. Ẹ gbà bẹ́ẹ̀ torí pé ẹ wu ìwà ẹ̀. Ẹ wu ìwà ẹ̀. Gbogbo yẹn dẹ̀ kọ́ lọ́mọ́ máa sin. Yes. Gbogbo yẹn kọ́. Kó lọ check ara ẹ pé kí ni mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sin máa tó jẹ́ pé ó lè fa kọ́jọ̀ la mi kó ní problem. Báwọn tí àwọn táwọn rí wọ̀nyí sìn yìí. Gadaffi ẹ lọ pa Facebook ṣe àti ẹ ní ìdí ẹ o. Ọlọ́run ẹ ní ìdí tó wà lọ́wọ́ yín ó pọ̀ jù yẹn lọ bàjẹ́. Ẹ mò ń ṣe fíìmù. Ẹ ṣe fíìmù. Ní tó wà lọ́wọ́ yín ó jù yẹn lọ bàjẹ́ wàláì. Ó pọ̀ jù yẹn lọ. Kò tí ẹ yẹ kẹ́ rí Facebook rà lọ́wọ́ tẹ wá ń sìn yìí. Torí ẹ ti ba ìpínlẹ̀ ṣe ẹ ti bàjẹ́ pátápátá. Gbogbo nǹkan táwọn ọmọ yẹn go through lé ní ìsìn báyìí, it is your fault. Both of you. In fact, yín gan ló pọ̀ jù ń bẹ̀. You have exposed those children too much. You ẹ ti expose wọn. Má ti bàbá mu gbó. Tí ìyá náà mu sìgá, tí ìyá náà mu gbó. Now what do you expect pẹ̀lú àwọn ọmọ? Sáwọn ọmọ náà ní mu gbó ni. Tó bá ṣe làwọn mẹ́ma ṣe náà. Ó bá mu ọtí tó ẹpọ́ lọ́tí ní ẹ̀hún jáde òun mu ọtí every now and then. Ọmọ ẹ̀ náà rí pé ọtí is very good. Ó náà bẹ̀rẹ̀ sí máa mú náà. O lè stop ẹ̀. Ó bá mu sìgá. Ó lè sọ pé ọmọ ẹ̀ mu sìgá because ọmọ ẹ̀ rí tó rí lọ́wọ́ ló mu. Bàbá náà mu gbó obviously mi náà ọmọ gbọ́dọ̀ mu gbó náà. Kí lẹ wá ń kọ́ mọ́ o ẹjọ́ o. Lọ́wọ́ sọ fún mi kí lẹ ń kọ́ mọ́ o. Kí lẹ ń kọ́ mọ́ o. Ẹ wá ní ìyàwó yẹn ni ò dáa. No. Ìyàwó kọ́ ni ò dáa. Ṣé ẹ̀hún igi burúkú máa ń bí ó máa ń so èso rárá èso gidi ni? Ẹ dá mi lóhùn. Ṣé igi burúkú máa ń so èso gidi ni? Dẹ̀ tó bá sọ pé ọmọ ẹ̀ ò dáa dá mi tó bá sọ pé ìyàwó ẹ̀ ò dáa àwọn ọmọ tó bí náà ò dáa nìyẹn dẹ̀. Tó bá nípa àwọn ọmọ ẹ̀ ò dáa dá mi kó wọ́gọ́ tó jẹ́ bàbá gan ò dáa nìyẹn dẹ̀. Táwọn ọmọ ẹ̀ bá ti dáa dẹ̀ ni wọ́n náà dáa. Wọ́n náà dáa. Tó bá láwọn ọmọ ẹ̀ ò dáa well you know it's vice versa. Ẹ stop gbogbo yamayama àgbàlagbà ní yín sà. Gbogbo àgbàlagbà ní yín. Àgbàlagbà ní yín tó wà lọ́wọ́ yín pọ̀ ju nǹkan bẹ́ẹ̀ yẹn lọ o. Ó pọ̀ gidi gan. Ẹ ti ṣe mistake tó pọ̀ bàjẹ́. Tí mo kọ́ tẹ máa jáde ẹ máa sọ̀rọ̀ nípa aláṣọ àdúrà fún wa àti gbogbo ìnáwó tó lọ kó rẹ̀ tó náà kó rẹ̀ sí lọ́hùn ó ti yé yín lọ́hùn àwọn ìnáwó tó kó rẹ̀ sí lọ́hùn owó náà ti gbé yẹ̀wò ti di pé ẹrù wà níbi kìíní ẹrù okó kọ́ mo ń sọ o ṣùgbọ́n tó wà lẹ́yìn ẹ̀fà ó ju ẹ̀jẹ̀ lọ nítẹ̀yìn lórí Facebook lẹ́yìn rí please ẹ jẹ́ ká stop I know many people are enjoying it now pé I enjoy bó ṣe lọ lórí Facebook wà láì bàbá Gadaffi ó yá gbé fún ìyá yẹn olórí burúkú èèyàn ní kinní kan ní yẹ́sọ́ ẹ̀ lè sọ bẹ́ẹ̀ náà ń bá wọn bá yẹ́sọ́ ẹ̀ lè sọ bẹ́ẹ̀ of course ṣùgbọ́n family matter eléyìí is different from pé èèyàn bú ọba àbí èèyàn ní Facebook fraka pẹ̀lú any team or anything this is about family matter àti lọ síwájú ayé àwọn ọmọ yẹn ọjọ́ ọ̀la àwọn ọmọ yẹn kí wọ́n fẹ́ jẹ́ léèyàn irú èèyàn wo làwọn ọmọ yẹn fẹ́ jẹ́ tó máa jọjọ́ wájú wọ́n sì yọ̀ǹgo ẹ̀yin gan fúnra yín àdúgbò wo lẹ fẹ́ dà ibo lẹ fẹ́ end up sí tẹ́ bá dàgbà bàbá mo ro 10 years mọ́ èjì yín sìn yìí bẹ́ẹ̀ ni Tòkunbọ̀ náà mo ro 10 years mọ́ èjì yẹn sìn kẹ́ wá padà wá ní 10 years yẹn ní 2030 mo fẹ́ wo bẹ́ẹ̀ ṣe fẹ́ rí sà àgbà ti dé nítorí tán lẹ̀ ó bá tán ó wá tán sì ká wo bí tẹ́ fẹ́ gbégbà bóyá ọmọ tẹ́lẹ̀ bí sí Nàìjíríà tẹ́ ń tọ́jú yẹn náà máa look after yín ni àbí
àwọn ilé tẹ́ sọ pé ọmọ rẹ̀ yín tẹ́ ń fún ní kinní kan tẹ́ ń look after tẹ́ ń sọ pé tẹ́ ń jágbe mọ́ yẹn lè máa ránṣẹ́ lè máa sọ fún pé do this or do that. ẹ jẹ́ ká stop nǹkan tá à ń ṣe yìí, ẹ jẹ́ ká stop Naija, ẹ jẹ́ ká stop láti máa be hypocrite. Honestly, gbogbo wa ń sìn yìí ibi tá ti fẹ́ jà tá ti fẹ́ búyìn la máa ń like ibẹ̀ nínú wa máa dùn sí kí gbogbo ẹ̀ ṣáà dàrú kó má lójú kó má ní nǹkan kan mọ́ òun la máa ń like. Ṣùgbọ́n gbogbo ilẹ̀ mọ́ tẹ́ ń go to nínú ilé yín ẹ̀dẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe ń tọ́jú àwọn ọmọ títí yín. Ṣé ẹ lè gbà kọ́ ọmọ tí yín kó máa gbégbé ayé táwọn ọmọ yẹn ń gbé yẹn, ọmọ tí wọ́n bí ẹ̀ ló ìwọ tó ń gbọ́ mi, ọmọ tó bínú ara ẹ̀, ṣé o lè gbà kọ́ ọmọ yẹn máa gbégbé ayé bẹ́ẹ̀ yẹn? Ṣé o lè gbà kí ìyàwó ẹ̀ máa gbégbé ayé káwọn ọmọ yẹn máa please mi ò dẹ̀ ti sọ̀rọ̀ rárá. Ó wù mí láti sọ àwọn ọ̀rọ̀ kan ṣùgbọ́n mi ò ní sọ ń sìn. Bẹ́ẹ̀ ni ó wù mí láti sọ àwọn ọ̀rọ̀ kan bí pẹ̀lú ẹ̀rí dẹ̀ ni ṣùgbọ́n mi ò tí ní sọ ń sìn. Mo fẹ́ wo tó máa tẹ̀yìn ṣó ta ṣe kó máa tẹ̀yìn jáde. Màá wo ẹ̀ntọ́ lọ́n fẹ́ fi ṣẹ̀sìn lórí Facebook yìí. Màá wo ẹ̀sìn yẹn bó ṣe máa pọ̀ tó. Mo fẹ́ wo ẹ̀ntọ́ lọ́n máa fi ṣe ẹ̀sìn láfta ṣó ta ṣe yìí ta ṣe lálẹ́ yìí. Mo fẹ́ wo ẹ̀ntọ́ lọ́n máa fi ṣẹ̀sìn bí báyìí. Ẹ máa gbọ́ wíní. Má ṣe lógun má mọ̀ tó bá ti ṣe báyìí. Àwọn kọ́wọ́ tó bá ti rin àwọn ọ̀rìn yẹn kò sí ni a máa tẹ̀lé ẹ kiri for the rest of your life ni. Wọ́n á ní ẹ̀rí woman yẹn nìyẹn o. Ṣé woman yẹn nìyẹn wow tó dó kíní kan lágbára àhóga o àwọn nìyí. Tó máa pèèyàn lólè èèyàn kì í gbọ́ ọmọ ẹran jó. Bẹ́ẹ̀ ni tó máa pèèyàn lólè èèyàn kì í gbé ọmọ ẹran jó. Ó sad. Ìwọ tó wá fẹ́ káwọn ọmọ yà àwọn ọmọ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ yẹn ẹ continue láti máa show láti máa lọ pèsè orí show àwọn oníṣòw. Kẹ máa fọ fún wọn pé bàbá Ọlọ́run máa ṣe ẹjẹ́ gbàdúrà fún yín, Ọlọ́run máa ṣe ilé kan fún yín. Gbogbo nǹkan kọ́ làdúrà fix. Ọ̀rọ̀ bàbá yẹn ti kọjá àdúrà kọ́ solution ni àti very good reasonable advice ni bàbá yẹn ní ìlú bó ṣe wà yẹn. Àdúrà kọ́ ni nǹkan tó wà ń lẹ́sìn yìí. Ilé tọ́lọ́run ò kọ́ tẹ́ ń kọ́, ilé tó ti wó tọ́lọ́run tẹ́ ẹ̀rù pọ́lọ́run fẹ́ ó ti wó already. What are you talking about? Okay, bàbá àwọn ọmọ tí wá ṣe ń sin àwọn ọmọ tí wá bàbá I'm back to my daddy now. Okay, ṣe fẹ́ kówó school fáwọn ọmọ yẹn nìkan lọ fi lọ school sin ni. Ṣe fẹ́ fún olówó school sin ni bàbá. Ẹ dáhùn. Abẹ́ fẹ́ sanwó mi mọ owó tẹ́ fẹ́ fún wọn sin o, mi mọ nǹkan tẹ́ fẹ́ ṣe o. Ìlú kan rẹ̀ jọ wà. You are in the same country for all this year. Ilé yóò jìnnà síra yín for all these years. Ọdún mẹ́wàá, ọdún mẹ́ẹ̀dógún. Kẹ wá yọnu èjì Tina. Sorry, inú èjì Anna. Ọmọ yẹn was just like a primary school. Ọmọ yẹn wà 30 fọmọ yẹn sílẹ̀. Torí pé ìyá ẹ̀ ò dá ẹ dẹ̀ kọ́ ọmọ náà sí lọ́rùn. Ẹ lè kọ́ ọmọ yẹn ẹ kọ́ wọn láyé àti lọ́rùn. Demi ò ṣe expect kẹ́ máa jáde ṣiṣẹ́ lórí àwọn yẹn máa tọ́. Ọlọ́run máa ń gbọ́. Ọlọ́run tó bá pè mí ní yín ni o tí mo ti sọ yẹn o pé ẹ kọ́ wọn láyé àti lọ́rùn yẹn. Kò yẹ kẹ́nìbọ̀dì tẹ̀ bá yín kó tẹ̀ gbọ́ lẹ́nu yín pẹ̀ sọ̀rọ̀ pa àwọn yẹn rárá àtọ́ mọ̀. Ẹ ti kọ́ wọn náà, ẹ ti kọ́ ọmọdé yìí náà. Nítorí ṣe òye kó kàn yín mọ̀. Mo ti ẹ̀ sọ pé ẹ lọ lù wọ́n gan àbí ẹ̀yin lẹ lọ organize gan kò yẹ kẹ́ jáde àti wá sọ̀rọ̀ pa rárá. Torí ẹ ti sọ mí báyìí pé ẹ kọ̀ wọ́n láyé àti mọ̀ túmọ̀ yẹn ni. That means you don't want to have anything to do with them, dead or alive. Mi ò gbọ́rú èyí láyé mi. Dẹ̀ rí bàbá yẹn bá wíńgbà tó sọ̀rọ̀ yẹn gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń lọ síbẹ̀ tẹ̀ ń comment nsìn. Rí bá pé bàbá ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ti pọ̀ ju o bàbá o ọmọ tẹ́ bí ẹ̀yin lẹ bí àwọn yẹn náà. Mi ò rí comment yín gbà yẹn náà. Ẹ̀sà mi ò rí comment yín gbà yẹn o. Pé bí tẹ bàbá yẹn tẹ́ sọ yẹn o kò yẹ kó ẹ sọ bẹ́ẹ̀ yẹn o. Ẹ̀yin adìyẹ ò kì í kú ká dẹ́yìn ẹnu náà. Àbí gbogbo yín lẹ wá lọ síbẹ̀ ẹ̀sẹ̀ tó rúpẹ́ tí wàá tó change orúkọ yín sìn ẹ ti ń yẹ orúkọ míì tí wọ́n dá mọ̀ mọ́ ẹ wà ní òkùnkùn ẹ ń tafà sínú mọ́lẹ̀. Mo fẹ́ wo iye ayé àwọn tẹ́ fẹ́ bàjẹ́ lórí Facebook yìí. Ọlọ́run mo fẹ́ wo iye ayé àwọn èèyàn tẹ́ fẹ́ bàjẹ́ lórí Facebook kó tó rúpẹ́ stop. Nigerians ẹ̀yin obìnrin yìí ẹ̀yin ọkùnrin díẹ̀díẹ̀ wọ̀nyí mo fẹ́ mọ iye àwọn tẹ́ fẹ́ bàjẹ́ tán. Ẹ fẹ́ dúró tí wọ́n pèsè òun àwọn máa mẹ́sọ̀pá ayé yín bàjẹ́ stylishly pẹ̀lú ẹ̀rín pẹ̀lú ọ̀yàyà wọ́n á dẹ̀ máa ba ayé yín jẹ́. Ẹ̀dẹ̀ kan tó ayé ń ṣe ni mommy we love you, daddy we love you sir, continue daddy, God bless you sir, God will be with you. Ọlọ́run máa bá nu pampa díẹ̀ tó bá wọ 70 years.
hello Ọlọ́run wa máa fẹ́ máa fún lówó oúnjẹ tó bá wọ 70 years nígbà táwọn tí wọ́n bá tọ́jú àwọn ọmọ tiẹ̀ ń sìn táwọn bá bẹ̀rẹ̀ sọ pé mommy we bought shopping for you bàbá yẹn kílẹ̀ fẹ́ káwọn ọmọ tiẹ̀ máa gbé wá fún ìpè náà máa fi máa ránṣẹ́ sí wọ́n á ní because kò tọ́ wà náà ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ wá lóyìnbó ń sìn I can guarantee you pé many of you ẹ̀ ṣé kí fáwọn òbí tán bí yín lọ́mọ yes bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ síta pé tó yà kó bá mi dẹ̀ ràn mí ní kan ni o tó yà kó bá mi dẹ̀ ṣìgbà kan ni o ìyá mi tó yà kó dẹ̀ ṣì báyìí ni o láìpẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń ro náà kó tó yà pé àwọn òbí yín ò gbé ayé orí burúkú tí wọ́n gbé yẹn you will not be where you are today ohun tó di lẹ́ni iṣẹ́ ọwọ́ àwọn òbí ẹ̀ ni gbàbẹ́ ohun tó di iṣẹ́ ibi nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn iṣẹ́ ọwọ́ àwọn òbí ẹ̀ ló ń jẹ́ ní tí wọ́n pinlẹ̀ fún ẹ lò nǹkan tó ń ṣe sílẹ̀ fún ẹ ló ń gbé náà ń sìn kí ló fẹ́ ṣe fáwọn ọmọ titi ẹ náà ìgbésí ayé wo ló fẹ́ káwọn ọmọ tiẹ̀ náà gbé ọ̀pọ̀lọpọ̀ láyé lórí Facebook jẹ́ pé wọ́n lọ́kọ àmọ́ wọn náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní di ọmọ tí ò lọ́kọ we know them a lot of them because the same thought yẹn ni wọ́n máa fáwọn ọmọ yẹn pé ọkùnrin ò dáa o má dá wọn lóhùn wọn máa tàn ẹ́ ní o ọmọ yàrá rẹ̀ lọ gbóyún wálé má wọrí má ṣẹ́yún yẹn o a máa tọ́jú ọmọ yẹn ní kíní kan ni òun náà ti di pass one ó ti di after one nìyẹn bẹ́ẹ̀ wọ́n ti pàdé lórí bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní follow footstep ẹ lọ nìyẹn ṣùgbọ́n ẹ ń fẹ́ kí àwọn nǹkan burúkú yẹn kó parí generation titi yín ẹ máa fẹ́ dákun ní torí pé ego torí orí burúkú tọ́pọ̀lọpọ̀ yín tẹ́ gbé sọ́wọ́ tẹ́ rò pé níwèé lọ́wọ́ ẹ wá sọkùnrin di nǹkan míì ẹ sọkùnrin di pé ọkùnrin di nǹkan tó ń fi gbá bọ́ọ̀lù ẹ sọ wọ́n di pé don't worry your daddy is not this is that he's a very useless man your mom is a very useless woman tó náà bá dàgbà ó náà fẹ́ useless woman náà ó náà fẹ́ useless man náà torí tó kọ́ lọ́wọ́ bàbá ẹ̀ nìyẹn pé gbogbo obìnrin they are useless ní tó kọ́ lọ́wọ́ yẹn nìyẹn pé gbogbo ọkùnrin they are useless báwo lẹ ṣe expect kí Anna kò níyàwó kó lọ́kọ no tell me báwo lẹ ṣe expect kí Tina kó lọ́kọ báwo lẹ ṣe expect kí Wálé kó lọ́kọ sílé kò lè lọ́kọ Wálé lọ́kọ sílé kò lè níyàwó sílé sorry because bàbá tiẹ̀ náà ò níyàwó sílé bàbá tiẹ̀ náà láwọn obìnrin ó ń gbà amẹ́lẹ̀ afílẹ̀ tọ́hún bí ya tiẹ̀ náà dẹ̀ lọ́kọ sílé láti yọ ẹ̀ báwo lẹ ṣe expect wọn mọ́ ṣe máa live life wọn tí wọ́n ti lé already nísìnyí báyìí pé kó ṣe máa lọ bẹ́ẹ̀ ni nǹkan burúkú ìran burúkú èpè burúkú ẹ wá lógun ìdílé ń jà yín mi mọ̀ nǹkan tó pẹ̀lú ogun ìdílé ṣá ṣùgbọ́n adẹ̀ ti mú ọ̀pọ̀lọpọ̀ kó Nàìjíríà ẹ jẹ́ kí níyẹn kó stop and then you continue ẹ wá embrace wọn ṣe show tó yẹ kẹ ta ló yẹ kó lọ síbẹ̀ lórí kó yẹ ẹ̀sà bàbá ẹ shut up ẹ kúrò lórí show yẹn bàbá ẹ kúrò lórí show yẹn má ṣe show mọ́ ẹ ní ìdí ẹ bàbá ẹ ní ìdí show ẹ sì ní court case náà ẹ ti ronú yẹn àtọ ìyẹn ò sí nínú kàlẹ́ndà yín ẹ̀yin lẹ̀dẹ̀ wá síbi tẹ́ sọ fún wa pé wọ́n ti hard mọ́ case yẹn o they've had more to that case o àbí ẹ sọ bẹ́ẹ̀ ni I'm going on the way bridge here ẹ̀yin lẹ̀ wá síbi ẹni pé wọ́n ti hard mọ́ case yín yẹn o ẹyọ kan náà mọ́ ó ti di méjì sí o ẹ̀ẹ́dẹ̀rọ ìyẹn ò tí ì tó yín ro. You don't even know the outcome of each one of these cases. Wọ́n gbé síwájú yín yẹn. Bàbá tó bá já sẹ́wọ̀n ńkọ́, what are you going to say? Bàbá tó bá já sí ẹ̀wọ̀n ńkọ́ sà. Àwọn tó ń sọ gbẹ̀lẹ́ ní ìsinmi àìná máa sọ ní àfìgbà tí bàbá yẹn lọ sẹ́wọ̀n. Wọ́n máa lọ sọ̀rọ̀ tó kú bọ̀ wá lọ kọ́mẹ̀ntì ńbẹ̀. Ẹ gbà bẹ́ẹ̀ wọ́n á lọ sọ̀rọ̀ tó kú bọ̀ wọ́n á lọ kọ́mẹ̀ntì. Bẹ́ẹ̀ ni wọ́n á lọ síbẹ̀ wọ́n á lọ comment pé àwọn ti mọ̀ náà pé bàbá yẹn ó máa end up sẹ́wọ̀n ni ó máa end up sẹ́wọ̀n ni àwọn ti rí súra ẹ̀ pé èèyàn burúkú ni náà ó máa end up sẹ́wọ̀n ni náà so what are you talking about? You are not helping the situation man help wọn o help wọn o kí lè léyìn ṣe báyìí help wọn o so you need to stop it. Stop it please. Ó ti ń go on too long jù. Ẹ jẹ́ kan máa bára wọn fà. Tó bá lè pè wọlé mọ́ pè wọlé sórí show kan gbọ́ ní kó dẹ̀ kẹ́kọ̀ọ́ nú ẹ̀ kó dẹ̀ kúrò ńbẹ̀. Bó bá ti pè wọlé tó bẹ̀rẹ̀ sí sọ yamayama lẹ́nu wo Ọlọ́run á kà sí ẹ lọ́rùn o. Táyé àwọn yẹn bá bàjẹ́ lọ́la ń sìn ọ̀pọ̀lọpọ̀ yín lè máa jìyà ẹ̀ because ẹ wà lára àwọn tí wọ́n ti àwọn ọmọ yẹn ẹ wà lára àwọn tí wọ́n ti àwọn òbí wọn tó fi bára yára wọn jẹ́ sórí Facebook wí báyìí. We need to stop it o please. Ẹ jáde kẹ́ ṣe show fún mi ẹjọ́ Ọlọ́run o. Mo retí show yín o. Ẹ jáde kẹ́ bú mi, kẹ́ sọ pé Soji igbá kan, kẹ́ sọ pé Soji àwo.
ẹ máa gbèsè yín náà ó yẹ kẹ́ mọ̀ ẹ máa gbèsè mi báyìí èsì pọ̀ ń bí gidi gan èsì pọ̀ ń bí téèyàn ò bá gbé ọ̀rọ̀ rẹ̀ sọ wá sórí Facebook ní bá dá sí ok téèyàn ò bá gbé ẹjọ́ rẹ̀ wá sórí Facebook ní bá dá sí rárá àtọ́ tó bá ti gbé wá pé ẹ gbà mí o ó ti ṣẹlẹ̀ sí mi o then ó ti sọ di tajá àti tẹran nìyẹn ní tá a bá sọ fún ẹ lórí show yẹn wàá ṣe kí ni wàá gbà mọ́ra bẹ́ẹ̀ ni torí pé kí ni ìwọ ló gbé wá fún wa pé ká bẹ́ẹ̀ dá sí ok ẹ̀yin lẹ gbé síta náà awakọ̀ náà your own life story your family story you are the one that bring it up now àmọ́ tó ṣẹlẹ̀ nígbà tẹ́ fẹ́ra yín àmọ́ bí tẹ́ ti pàdé ara yín náà ẹ lè sọ fún wa pé nǹkan bá ló ṣẹlẹ̀ so what are we gonna do ṣé ká dẹ̀dà kẹ́ ká máa wù yín ràn pé kẹ́ máa ṣe kíní nínú àwa náà máa dá sí náà ok so please ẹ jọ̀ọ́ Ọlọ́run ẹ jẹ́ ká stop ẹ o ẹ jẹ́ ká stop ẹ o ẹ jẹ́ ká stop ẹ o ẹ má fẹ́ jáde kó sì jáde o I don't care o ok lọ́kàn tó kún bọ̀ tẹ́ ẹ bá mọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń já sọ̀rọ̀ wọn mọ̀mọ́ yẹn sì nífẹ̀ẹ́ bàbá yẹn ṣùgbọ́n ẹ̀yin gan lẹ̀ ń jẹ́ kọ́rọ̀ wọn kó má níyànjú mọ́ bẹ́ẹ̀ ni lọ́kàn màmá yẹn ẹ lọ deep down ó sì nífẹ̀ẹ́ máa yẹn tinú tọkàn ṣùgbọ́n torí pọ̀pọ̀lọpọ̀ yín ti gbẹnu sọ̀rọ̀ yẹn ẹ ti dá sí tí ó kàn yín ẹ ti dojú gbogbo ẹ̀rù ń sìn ẹ jẹ́ káàrin wọn kó gún míwàá ẹ̀rẹ̀ ń bá yá àwọn wọn jẹ́ ni ẹ jẹ́ káàrin wọn kó gún ẹ jẹ́ káàrin wọn kó gún ẹ wẹ́ kẹ́ ẹ máa dáwó fún wọn pé kẹ́ owó kóòtù tán ní pé dájọ́ sí ẹ̀ dá ni mélòó ni ló dá nígbà tó wọn pé Gadaffi justice for Gadaffi ẹ dáwó kóòtù náà bọ́ ẹ lè pè sórí show ẹ lè máa ní ọ̀rọ̀ Gadaffi olórí búkú nìyá yẹn kíní kan nìyá yẹn máa jó lọ mọ̀ ń wẹ̀yìn lẹ́ fi ṣe fún náà ó dẹ̀ yín lọ kóòtù up to now mélòó ni ló pè báyẹn rí nu yín pé báwo lẹ ṣe ń live báwo everything ṣe gbogbo ń lọ dáadáa ẹ ń pè wọ́n náà you don't even check on him àgbà tó bá yẹn bá wá sórí Facebook tó wá sunkún nìkan lè máa lọ síbẹ̀ láti lọ comment ẹ stop the fuckery God forbid tí wọ́n bá yẹn bá kúrò láǹsìn yìí many of ẹ̀ ní yọjú síbẹ̀ ẹni ṣe kò tán díẹ̀ ẹ̀tàn kó máa kú náà ni ẹni ẹ̀ gbogbo ilẹ̀ máa bú ọba yẹn lórí show yín. Thank you very much. Am I reversing back? All right, good. Gbogbo ilẹ̀ máa lọ sórí show tẹ̀ máa lọ bú wọn bẹ̀ pé ẹ ti sọ náà pé ọba yẹn ò lè last náà ẹ ti sọ pé kinní kan ni ẹ ti sọ ló máa pọ̀ jù nínú ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tó bá dẹ̀ fẹ́ ká yẹ kó di ẹ ti sọ àbí a ti sọ bẹ́ẹ̀ náà a sọ pé kò lè last ìwọ ló gbọ́dọ̀ yára ẹ ní brain bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ anybody lélẹ̀ tó bá wí this time around tó bá yẹ kọ́rọ̀ ayé ẹ kó di wípé ibà mo sọ fún yín ṣé mo sọ fún yín náà ṣé mi ò sọ fún yín ni pé bó ṣe máa rí nìyẹn ó bẹ́tà kó tètè ya kínní kó yára ẹ kó sáré kó sámẹ́ pé ó bá yẹ ti sádànù ó lè vu àní ọ̀rọ̀ ayé ẹ o hello ó lè vu àní ọ̀rọ̀ ẹ o torí wọ́n á tún jáde wọ́n á tún wá embrace ẹlòmíì táyé bá ti bàjẹ́ tán wọ́n ní lágbájá yẹn kọ́ ó ti lọ́ntì ẹ̀ nìyẹn ìwọ ló máa kù tí wàhálà bá délẹ̀ tán what we talking about but Nigerians kì í fẹ́ káyé wá dáa ibi táyé bá ti ń bàjẹ́ la máa ń nífẹ̀ẹ́ sí ẹ táyé bá ti dáa we don't like them bọ̀rẹ̀ gbọ́ páyé ẹnìkan bàjẹ́ ń sìn yìí ẹ máa rí pé èrò àpọ̀ tán wọ́n máa nífẹ̀ẹ́ gidi gan ni torí pọ́n ti mọ̀ pé ẹni ayé ẹ̀ ti ń bàjẹ́ lọ èrò àpọ̀ wọ́n á nífẹ̀ẹ́ ẹ get wọ́n á nífẹ̀ẹ́ gidi gan ni so tiwa ò ní rí bẹ́ẹ̀ o ọlọ́run adẹ́dùn tiwa o please ẹ jẹ́ ká rọra ṣe o ẹ jẹ́ ká rọra ṣe o honestly ẹ jẹ́ ká rọra ṣe ọlọ́run ohun tá à ń ṣe wọ̀nyí ọlọ́run ò fẹ́ ìwọ tó bá lọ́kọ tó níyàwó sílé please ẹ má dá sáwọn ọ̀rọ̀ wọn wọ̀nyẹn ẹ kàn máa fàdúrà máa ràn wọ́n lọ́wọ́ ni ẹ má ní lágbájá kan ò dáa tàmẹ̀dù kan ò dáa kinní kan ló jẹ̀bi bó ṣe jẹ́ kórìí lélẹ́yìí ìyá yẹn lórí burúkú kinní kan ni ẹni tí ó kàn yẹn tó mọ tó ṣẹlẹ̀ ńbẹ̀ tó bá wọn rìnrìn àjò ayé wọn tó bá wọn gbélé rí ọ̀pọ̀lọpọ̀ yóò lè bá gómìnà Gadaffi gbélé náà many of you ẹ̀ lè bá bàbá yẹn gbélé àwọn bàyẹ tó jẹ́ ìyàwó ló rìnrìn àjò ẹ̀ ló dẹ̀ mọ tójú ẹ̀ rí ń bẹ̀ olólùwọ̀n ò ṣe mọ́ dẹ́nẹ̀dẹ̀ gbà fún bẹ́ẹ̀ olólùwọ̀n ò ṣe mọ́ kò dẹ̀ ṣe mọ́ nìyẹn ẹ̀ dẹ̀ fún wọn lẹ̀ kí wọ́n bára wọn jà lọ ìjápọ̀ táwọn èèyàn ń jà náà lórí nínú ọkọ àtìyàwó náà à ń gbọ́ lórí Facebook
à ń gbọ́n bì bó dẹ̀ ṣe wà wọ́n láti ṣe ti wọn nìyẹn bó ṣe wù wọ́n ṣe nìyẹn a lè túnṣe kí ni a tún lè bá wọn win at the same time náà torí pé kí ni bó ṣe wù wọ́n nìyẹn ni wọ́n ṣe ti wọn yẹn then ẹ move on ẹ bá ní pé olóòsọ jíyan olórí burúkú ẹ ò bá pè mí lórí burúkú ó wà òkè ó bá ní sọ jíyan ọmọ àlè ni ó wà òkè ó bá ní sọ jíyan ó máa ń dá sí nǹkan tí ó kàn no it's fine ṣùgbọ́n ojú wa ló máa ṣe lórí Facebook yìí ọlọ́run nípa ẹnìkan ní wa náà ojú wa ló máa ṣe kíni ló máa ṣe lórí Facebook yìí ní tó máa ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ ìgbẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ṣe máa rí ó máa lágbára ó máa ṣe kíni ó máa lágbára ó má jẹ́ kí viewer máa yẹ kó ṣe lọ́pọlọ o viewer máa lọ ṣùgbọ́n wọ́n ló máa kù ìwọ ló máa dá sùkúnù yàrá ẹ̀ nígbà táwọn viewer yẹn bá lọ lé wọn tán máa lọ sùn tiwọn wọ́n á tún pera lórí fún wọn á tún fi ẹ́ ṣe wọ́n á tẹ̀ tún fi ẹ́ dá gúrùpù sílẹ̀ wọ́n á ní àbórí wèrè yẹn lẹ́ẹ̀kan yẹn ni ẹ má má dá lóhun ẹranko máa ní wọ́n á tún fi ẹ́ rẹ́rìn are you with me but wọ́n láyé ẹ̀ ń bàjẹ́ wọ́n ló mọ tó ń ju ẹ lọ́kàn kéèyàn bá ní court case let me tell you now téèyàn bá ní court case èyàn ò lè travel money you cannot plan anything ahead you cannot plan anything ordinary common one case ni o ká tó wá ní case méjì dẹ̀ mọ tí wọ́n charge máa yẹn fún mọ fún ẹ̀dẹ̀ yẹn kọ́ lè jẹ́ kó máa ṣiṣẹ́ káàkiri tó bá jẹ́ pé wọ́n ti bá ẹnìkan máa ṣiṣẹ́ nǹkan tẹ́pẹ́ nìkan ló ti jáde pé má da wọn ló jáde lọ ṣiṣẹ́ ẹ má ṣàmà ìgbà tó o bu náà òun náà ń bu ẹ náà ṣé o lè bu títí ẹ padà ní hello ọ̀rọ̀ ẹ wà nù kéèsì náà ó wà nílé ẹjọ́ náà wọ́n ti sọ fún ẹ pé don't mention somebody's name wọ́n sọ fún ẹ pé má ṣe báyìí lọ ka terms and conditions tó fún ẹ bá ẹ sà go and read the terms and conditions tó wọ́n fún yín sà wọ́n á kọ síbẹ̀ fún yín pé don't do this don't do that mo dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà ń sẹ́mi ẹ ti value ti bi díẹ̀ nù ẹ̀sìn báyìí ṣùgbọ́n tó bá dé wà lẹ́ẹ̀ bá dé lẹ́sìn àwọn tó ń kọ́mẹ̀ntì yẹn ò ní síbẹ̀ mọ́ láti gbà yín wọn ò ní síbẹ̀ wọn ò ní dáwó fún yín wọ́n bá ti dáwó fún yín gan náà yín lẹ́ máa lọ kóòtù náà fúnra yín náà ni tó máa fún yín ní sentence nígbà yín náà lẹ́ máa lọ ṣe kíní yẹn please nídìí iṣó bàbá o lè bọ ọ̀rọ̀ tí mo sọ lálẹ́ yìí ó lè ṣe bá bínú bàbá wọ́n bínú o àgbàlagbà níyìn o èmi àti àìsọ̀rọ̀ níjọ́ wo nìyẹn náà àìsọ̀rọ̀ bí i 2 days ago now èmi máa ń pè yín but they man check on you how many of them don't pay you don't check on you sir bye they ṣe live ẹyẹ ṣe nobody want to they don't care okay so táwọn afẹ́ sọ nìyẹn ti wá o ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ kán dá sọ̀rọ̀ kán sọ̀tọ̀rọ̀ ara wọn out wọn bá máa jà kán jà wọ 2030 kó kán wá tẹ́ ẹ bá lè gbàdúrà fún wọn ẹ má ṣépè fún wọn tẹ́ ẹ bá ṣépè fún wọn ẹ má gbàdúrà fún wọn méjèèjì bó ṣe rí lọ nìyẹn. If you cannot pray for them, don't curse them. If you cannot curse them, don't pray for them. Let them sort it out themselves. Ṣùgbọ́n bàbá, ẹ ti rin àwọn ọ̀rìn tó yẹ kẹ́ rìn. Ẹ ti rin àwọn ọ̀rìn tó yẹ kẹ́ rìn lórí Facebook yẹn. Ẹ ti rìn. Àwọn obìnrin ọ̀dọ́gọ́ tẹ́ ti lọ fi ṣe concubine àtẹ̀mọ́ta fẹ́ pè wọ́n sí báyìí mọ́. Ṣé concubine ká pè wọ́n ni àbí celebrate? Àwọn ìyá àgbàyà ọláyé bàjẹ́ ń dọ́kọlọ́kọ ni wọ́n tún dún lórí Facebook lórí burúkú tẹ́ bá dẹ̀ check lórí burúkú yẹn o ó ná Sọjí ò ti ń sọ̀rọ̀ Sọjí mi fẹ́ sọ bẹ̀yẹn rárá sorry ẹ má bínú pé mo sọ bẹ̀yẹn mi fẹ́ sọ bẹ̀yẹn má wọrí bóyá show yẹn ọjọ́ mi nìyẹn máa wáyé ní tiẹ̀ ìyẹn tó owó tí wọ́n ná yẹn ẹ pẹ̀lẹ́ àǹtí o ẹ kú ara fẹ́ra kú àbí àwọn náà máa kí pọ́n kú ara fẹ́ra kú àǹtí yẹn ó ná pírí gidi owó léṣù dókò ìṣẹ́jú mélòó kan àbí léṣù ṣe kínní kan àwọn ná pírí gidi owó ok side mọ́mí ní ká pè wọ́n àbí ok wọ́n ní side mọ́mí ní ká pè wọ́n ẹ já máa pọ́n wọn lé o ẹ má pè wọ́n ní side chick o bóyá side mọ́mí side aunty cyber wife àbí cyber husband ní ká pè wọ́n àbí which one náà ni ẹni ìyá ẹni ayé ò yẹ lórí burúkú ẹ jẹ́ kán lọ lẹ̀ kán lẹ̀ kó pa ni Ọlọ́run ẹ jẹ́ kán lẹ̀ kó pa ni wọ́n lè odó ọ̀rẹ́ ẹ sọ pé odó ọ̀rẹ́ ẹ alẹ́ ọ̀rẹ́ ló dó ni alágbèrè ni ẹ̀ náà agbèrè ló ṣe náà agbèrè náà ń pè yẹn náà agbèrè ni ẹnìkan wá ní òun ni admin bàbá ò yọ orú eku ẹ̀ kúrò ń bẹ̀ ni wọn bá wọn sọ̀rọ̀ mọ́ kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ tó má ti ń ṣe àhà ìsíra wọn sìn wọ́n kàn ń ṣe ojú ayé ni kò dàbí ti tẹ́lẹ̀ mọ́
normally bó ṣe wà yẹn á ti pè sórí show yẹn lálẹ́ yìí mo jẹ́rìí Adébímpé ààrẹ ò balẹ̀ tó bẹ́ẹ̀ yẹn náà á ti kò sí bí ó fẹ́ pè wọlé pa ni á ti pè wọlé náà ààrẹ ò balẹ̀ tó yẹn no she's on the òun náà ń ṣe admin kọ́ admin ni. Bàbá ẹ já kúrò mẹ́ pátápátá èrè ọmọdé ni ẹ ti kọjá gbóyè jì yẹn wọ 60 years ẹ̀yin ṣe ẹ̀yin ń dáná nu kíchìnì lẹ́kẹ̀ wà pẹ̀lú ìyàwó inú ilé ńsìn pé bẹ́ẹ̀ ṣe wà ń sìn àwọn ọmọ yẹ ká àwọn máma kí n lé ni pé we are going to granddad's house grandson da àwọn tó ní comment yẹn àwọn ọmọ tí wọ́n wà ń lé o àwọn grandson and daughter tí wọ́n wà ń lé o kọ́lọ̀ kó ṣayé yín bí ayé Gadaffi jẹ́ ká máa gbàdúrà bẹ́ẹ̀ yẹn náà ẹ̀yin tẹ́ pé wọlé sórí show tẹ́ encourage wọn yẹn gbàdúrà kọ́lọ̀ jẹ́ ká yí ọkọ ẹ̀ àbáyé ìyàwó ẹ̀ kọ́lọ̀ jẹ́ ká yí ọkọ ẹ̀ kó ìkànnì wọn kó dàrú bọ́nà wọn ṣe dàrú yẹn kò dẹ̀ kálọ̀ tó máa encourage wọn kí baba you are doing well baba you are very very doing good sir torí pé kí ni kò wùn mí kí n wọ èjì yẹn kí n má fojú rí àwọn ọmọ mi kọ́ máa kí mi nínú ilé kí ìyàwó ọmọ mi wá kó wá sóúnjẹ fún mi nínú ilé ẹ̀rí nǹkan kọ́kọ́ ọmọ mi wá kó wá ń daddy let's go and play let's go and watch cricket let's go and kinní kan let's go and play bowling kò sí yẹn fún bàbá yẹn ẹ̀rí pé ti bọ́jọ́ àjọ alẹ́ yẹn ti bàjẹ́ sà ẹ ti bàjẹ́ ẹ má máa blame Tòkunbọ̀ nìkan no ẹ̀yin méjèèjì ní now it's both of you òun náà tó kọ́ ọmọ sọ́dọ̀ náà kò mí ipò máa jẹ wọn mọ́ o ẹ má don't get me wrong o bó kọ́ ọmọ sọ́dọ̀ àbó ṣerú pẹ̀lú àwọn ọmọ yẹn náà does not mean pò náà ma because àwọn ọmọ yẹn wọ́n kàn respect òdúró pé gbà tí wọ́n rí bàbá wọn ìyá wọn nìkan ni wọ́n rí ẹ mọjọ́ tí wọ́n mu gàrí ń sùn ẹ̀yin tẹ́ ń tọ́jú ọmọ tẹ́ jóbi tẹ́ jẹ́ abiyamọ tó jẹ́ pé single parent you know what you guys went through before you get to where you are now ẹlòmí ọlọ́mọ mẹ́rin lọ́wọ́ jọ́ tí ò sóúnjẹ kankan nílé tẹ́ máa mu gàrí nìkan bàbá wa dẹ̀ wà mí kan o bóyá ó ń dóbò lọ́wọ́ ni o jọ́ tí ó kò sí omi nínú ilé tí wọ́n ní wẹ̀ lọ school bàbá yẹn dẹ̀ wà mí kan tó ń jayé orí ẹ̀ lọ́n tiẹ̀ o tí ò rí tiẹ̀ tí kò tiẹ̀ rí ti yín rò rárá tọ́ ẹ wá ní kó jẹ wọn mọ́ á jẹ́ oúnjẹ ọmọ náà bó ṣe wà easy àti jẹ náà nìyẹn náà àbí ó wà easy àti jẹ bẹ́ẹ̀ náà ìwọ tó bá Bíbélì gan sọ pé ẹni tí ò bá ti ṣe ẹni tí ò bá ti ṣiṣẹ́ kò yẹ kó jẹun èpè kọ́ Bíbélì ló sọ bẹ́ẹ̀ pé anyone that does not who fail to work they are not supposed to eat bó bá jẹun jẹ ó ṣiṣẹ́ fọ́mọ ó lè jẹun ọmọ torí ó lè ṣìrègùn fún mi náà bẹ́ẹ̀ ni ó lè ṣìrègùn fún mi ó sọ fún mi pé can't you remember when I was taking you to school and yes hello take me to school which school you didn't take me to any school hello ngbà tí mo ra kíní PlayStation fún ẹni tí mo fowó tí mo gbà lọ́sẹ̀ kan di owó ọ̀sẹ̀ kan mi kan tí mo fi lọ ra PlayStation fún ẹ pé kó o lè máa rí géèmù play. ẹ jẹ́ pé wọ́n ní mo wò pé last couple mo lọ fẹ́ ra Nike fún ẹ ọjọ́ tí mo lọ ra pé cap fún ẹ ọjọ́ tí mo lọ tí owó bus pass yẹ ẹ ló ti máa lówó lọ́wọ́ bí mo ṣe wà yìí mo gbọ́dọ̀ mi sọ pé mo ní 30 pounds lọ́wọ́ láti fi sanwó bus pass ọmọ mi lọ sí school jọ̀ọ́ tó lọ́hùn ṣóòbí tí ò bá mi ṣiṣẹ́ ńgbà tí mò ń ṣe yẹn ló wá fẹ́ jẹun ọmọ o ẹ sọ fún mi o. What are you talking about? Bawi, baba, and dadabale, bawi, gidigan, baba. What are you talking about? Kill every tomo. No, kill every tomo, Insa. Esa, kill every tomo. Tell me now, baba. Kill the tomo, every tomo. Everyone who has son of Sheni. You will walk. What better shelati? What the better shelati lewa? Mo yao, le lati lewa. Mo yao, leo kuni. What make sure we will get on the shallow. I have tummy ache. I cannot walk. It was surrounding the boat is so the bayo because what is she flood full of when you became a bajairo. At Waffy, because I have health issue. Oh, so you now. Do because I have this, I cannot walk. Hello, Opolopo, you want to share day now. Bear, little one share day after petting criminal recording or look. Once share day. Oye bàbá mi a jókòó báyìí a lọ alẹ́ ló máa lọ bíṣẹ́ a lè láàárọ̀ àwọn tó máa jẹ wọn ọmọ nìyẹn kò pọn dandan kó sanwó school àwọn ọmọ yẹn a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìjọba ìlú yìí ìjọba àwọn ìlú tá wà yìí wọ́n á fún wọn ní kíní tó ń gbà ní school yẹn kankan bẹ́yẹn àwọn yẹn á lè lọ school wọ́n á dẹ̀ máa sanwó eré díẹ̀ òbí tọ́lọ́ máa pèsè fún díẹ̀ á sanwó ọdún kan fáwọn ọmọ yẹn èmi á sanwó ọdún méjì òbí mi ń sanwó school àwọn ọmọ tán wà wá dàgbà ń sìn àwọn ọmọ yẹn á bẹ̀rẹ̀ sí ní di doctor wọ́n á di lawyer
wọ́n á máa ra mọ́tò fún ìyá wọn bàbá máa bọ̀ pé èmi bàbá am your father father kọ́ ẹ lọ wo Anthony Joshua nígbà tí ìyá bàbá ẹ̀ tó fi sílẹ̀ ìyá ẹ̀ ló tọ́jú ẹ̀ dàgbà o ìyá ẹ̀ ló ń jẹ jù ní owó ẹ̀ ń sìn ó ṣe fún bàbá ẹ̀ náà kò dàbí ni o fún mi mo ṣe lórí show ó ṣe fún bàbá ẹ̀ náà o kò kàn dàbí ni o are you with me bó o bá ṣe o lè jẹ́ so tó o bá ti wà nínú kàtígórì yẹn pé o fáwọn ọmọ ní nǹkan kan ṣe láti o fáwọn ọmọ ní nǹkan kan láti lẹ̀ o contribute kankan sínú ayé wọn ẹ̀yin ẹ ti bàjẹ́ o ti bà ayé ara ẹ jẹ́ àtẹ̀yìn ẹ jẹ́ o ayé àtẹ̀yìn o ti bàjẹ́ already so gbà pé òkú ẹ àtàyè tó bá ti wọ kíní báyìí òòmù ló ń lọ o ti bọ́ sọ́wọ́ ìjọba nìyẹn bí kò máa jẹ chips bí kò máa jẹ mashed potato o ò ní jẹ̀bà o ò ní jàmàlà o ò ní lẹ́nu tó máa ṣẹ̀fọ́ fún ẹ ewédú o ò ní lè jẹ ayamáṣe ọlọ́run ti yọ kúrò lọ́rọ̀ ẹ nìyẹn o fẹ́ lọ jẹ́ séwu kò jọ mọ́rọ̀ títí ẹ tó láwọn ọmọ yẹn wò tọ́jú wọn ní ìsìn kó pọn dandan káwọn mẹ́ma kó máa sọ pé daddy take this money kó tí a máa wà láfẹ́ lásán wà láì ó yóò yàn ju nǹkan míì lọ wọn ni wọ́n yà yóò kọ́ mi lọ́jọ́ kejì á wá abẹ́ṣeré wọn pé yẹn bàbá relief ńlá ni kó wọn máa dàgbà kó wọn pé àwọn ọmọ mi I don't even know where they are ẹ bá bóbi mi lè báyìí where are your children àwọn ọmọ bí tán wà I don't know where they are ó mọ bí táwọn ọmọ ẹ wà ààyè ti bàjẹ́ ẹ sà ẹ wẹ́ẹ́ jẹ́ máa lọ́n tèmi o ẹ máa lọ́n tèmi o so ẹ sọ fún bàbá yẹn kó yé ṣe show mọ́ bẹ́ẹ̀ ni bàbá yẹn ń ṣe speaker you are not a speaker on this Facebook ẹ má ṣe show mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ má ṣe show mọ́ ẹ̀sìn lẹ́ ń ṣe ń sìn sà ẹ̀sìn lẹ́ ń ṣe sà reality lélẹ́yìí you stood up with those children wàá dúró ní no matter what ṣé ẹ jẹ́ sọ fún yín ṣé ẹ rò pé ilé mi tẹ́mi ń gbé yẹn ṣé ẹ rò pé èmi náà ojú mi ò rí bẹ́ẹ̀ ni ojú mi dẹ̀ sì máa rí torí tó bá sì wà ní relationship you will have to continue going you have to keep moving ó sì máa rí ìyàwó ẹ sì máa gba etí ẹ ìyàwó ẹ sì máa bú ẹ ó sì máa pè lọ́mọ àlè ó sì máa bú bàbá ẹ ó sì máa bú ìyá ẹ wàá faradà ní o torí pé kí ni àwọn ọmọ yẹn ó fẹ́ kí ṣe wọn kó sojú ẹ ó fẹ́ wà you want to be part of their life bí ó bá tiẹ̀ àti ẹ̀rí nǹkan mi tó máa ṣẹlẹ̀ nígbà mi tó wá ní pé òkè ọkọ àṣà gbọ́dọ̀ lọ wọn o ṣùgbọ́n má jẹ́ kí yẹn sọ kí ni kó ya ìfẹ́ tí àwọn ọmọ yẹn tó ní sáwọn ọmọ yẹn má torí ẹ̀ kó má ní ipa nínú ayé àwọn ọmọ yẹn tó o bá ti ní ipa nínú ayé àwọn ọmọ yẹn ò lè ní ipa nínú ayé ẹ̀ tó bá ti dàgbà o. jáde ẹbẹ̀ ṣe ṣòfò mo fẹ́ rí update máa dá yín lóhùn I'm telling you now warn yourself if you do any update tí o bá mi dára mu I will answer you here with show ni máa fi dá ẹ lóhùn ọmọ mi ní bá yín sọ update show máa fi down so please tọrọ tí o bá ti kàn mọ́ dá sí rárá àtọ́ tí màá ti dárúkọ mi báyìí mọ́ dá sọ̀rọ̀ mi má dá sí rárá fèmi àtàwọn tájọ́ máa fẹ́ bá bí àti wọn sílẹ̀ ó ti yé yín sìn awareness làwọn ṣe mi báyìí ti wá I don't have anything personal with anybody Baba Gadaffi I love him so much ṣùgbọ́n his way of life I don't like it bẹ́ẹ̀ ni I love him as a man he's a very lovely guy very lovely father very lovely uncle ṣùgbọ́n his way of life mi ò kó jẹ rárá láti fi débẹ̀ yẹn ire ó dàbọ̀.